والعفو عند رسول لله مأمول مهلا هداك الذي أعطاك نافلة مهلا هداك الذي أعطاك نافلة القرآن فيها مواعظ وتفصيل القرآن فيها مواعظ وتفصيل لا تأخذني بأقوال الوشاة ولو لا تأخذني بأقوال الوشاة ولو اذنب ولو كثرت فيها الأقاويل أذنب ولو كثرت في الأقاويل إن الرسول لنور يستضاء به إن الرسول لنور يستضاء به مهند من سيوف الله مسلول مهند من سيوف الله مسلول ọlọ́dọ́kọ́ máa tọ́nà àdánwò àti àdákọ̀ máa ta ti ìbànújẹ́ ìwé máa sọ látòkè délẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákun máa tọ́nà àdánwò àti àdákọ̀ máa ta ti ìbànújẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ látòkè délẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. Ejòkéjò tó bá wọ́pọ̀ lọ mi, ó di dandan ò ti gbẹ́jẹ́ kó. Ẹ̀nà òkú wà látòkè délẹ̀ ìgbẹ́kọ̀ ló sọ nílé wọn. Ọlọ́run dákun máa tọ́nà àdánwò Sàtì àdákọ̀ máa tán tí ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ látòkè délẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. Àdílé ayé làbá sọ́mọ́ nílẹ̀ ó di dandan ayé láwọn fi sí àdílé ayé làbá lẹ̀ níbẹ̀ ó di dandan. Sáyé lọ, ẹni òkúrò wa tí ò bá padà, ó ní dandan kó fi wá sáyé lọ. Ọlọ́run dákun máa tọ́nà àdánwò Sàtì àdákọ̀ máa tán tí ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ látòkè délẹ̀ ọ̀lẹ́ ni wá ìwọ lálágbára. Tàbátì yàdá oríṣi mẹ́ta. Ọwọ́ ta ni táyé wá ti ta. Wọ́n tún wá lọ ń gbẹ̀bọ̀ mẹ́ta sí ayé wá ti ta. Ọlọ́run dákun máa tọ́nà àdánwò Sàtì àdákọ̀ máa tán tí ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ látòkè délẹ̀ ọ̀lẹ́ ni wá. ìwọ lálágbára. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن دعا بدعوته وسلك مسلكه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم Adá ọpọlọ dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Atọ́wà Salatu fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí àwọn àfáà wa lórí ìkàlẹ̀. Bàbá wa Sheikh Alim Abdul Wahab Al-Imam. Mo kí púpọ̀. Ọlọ́run kó má ṣe jẹ́ àríyìn pẹ́. Àmín àmín. Mo kí ọ̀rọ̀ ìṣù Lajna Sharia ní Ògbómọ̀ṣọ́. Bàbá wa Fadilatu Sheikh الدكتور عبد الرشيد عبد العزيز
mo kí ẹ̀yin náà púpọ̀ ọlọ́kùnrin máa ṣàbẹ̀wò dúró tì í. àmín. mo kí bàbá wa orí mọ́mú láì náà lẹ́ǹkan mo kí àwọn náà púpọ̀ mo kí ìmáàmù Baálẹ̀ Màsífà mo kí ìmáàmù wa ní Àròjẹ mo kí ìmáàmù mọ́sálásí wa ní Salahuddin Central Mosque mo kí wọn mo kí bàbá wa Balógun mo kí ẹ̀yin náà mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ wájú ń bí tá a jọ jòkó ọlọ́kọ́ máa ṣàjẹ́ àríyé pẹ́. àmín. mo kí gbogbo ẹ̀yin òbí òǹwò nínú mo kí ikú oríire tá ń ṣe lónìí ọlọ́run jẹ́ òkè ìbànújẹ́ lọ́la. àmín. la ilaha illallah. àmín. mo kí lídà sọ fún mi bẹ́ẹ̀ ṣe ọ̀nàdébò sọ pé àwọn ń ṣe wòlímọ̀ fọmọ lónìí. wọ́n sọ. wọn ló jẹ́ mú àwọn èèyàn ńláńlá lọ́wọ́ ìjọ ìnáwó nìkan làwọn máa dé fìlà lẹ́yìn òní ẹ̀dúrí fìlà lórí wọn. wọ́n má dà á kó ẹnìkan kọ́ má dẹjọ́ ọlọ́kọ́ má ṣe ìdúró tiwa. àmín. Ọlọ́run ṣàánú àwa náà pọ̀ ń bí lónìí ayélujára náà tún bẹnu ẹni tí ń ṣe wòlímọ̀. alhamdulilayi. ìmọ̀ ọgbọ́dọ̀ tán lé tíá. torí pé wọ́n bá tán bẹ̀ kí ló kù tá a máa rán táwọn ará wa máa rán nù. mo kí gbogbo àwọn òbí olóògùn ọlọ́run mọ́sá bá ń dúró ti kálukú yín. ọlọ́run jẹ́ kí gbogbo àwọn ọmọ náà ṣoríire. ńgbà mọ̀ kí àwọn èèyàn káàkiri lẹ́ǹkan lákèésí ńgbà wọn wá kí bàbá wa Alhaji Nuhu Bello ni mo mọ̀ pé wọ́n ń bẹ ń bí ọlọ́run bá mi dúró tì í. mo kí ọ̀nàrẹ́bù Yakin wọlé ọlá mo kí ẹ̀yin náà ọlọ́run máa ṣàbàwá ṣe dáadáa fún yín. mo wá padà kíkì mi sọ́dọ̀ bàbá wa olóòní ọ̀fọ̀ní bàbá wa Sheikh Tajudeen Salahuddin Ẹ̀wẹ́ ó kí ó kú oríire ẹ̀yin lẹ́ pàtẹ wòlímọ̀ tábàyì tí àwọn èèyàn ń ṣoríire látara mímọ̀ tọ́lọ̀ ń fún yín ọlọ́run kó má gba mímọ̀ náà lọ́wọ́ yín láìláì. nínú ibi téèyàn lè mú ọmọ wá tọkùn èèyàn balẹ̀ pé ẹ̀kọ́ tọ́lọ̀ ń tànábì ni wọ́n kọ lọ́dọ̀ yín wà. torí pé ẹgbẹ́ nǹkan mi ìdání ju súnà lọ́hùn àti ìlànà àná Muhammad ọ̀sán tẹ́ gbé lọ́wọ́ nìyẹn. ìyẹn jẹ́ kọ́kàn wá balẹ̀ báwọn ọmọ tẹ́ ń train àwọn ọmọ tí wọ́n padà tún àwùjọ ṣe lọ́la ni wọn níjọ́ ọmọ tí wọ́n máa ba àwùjọ jẹ́ ọba àlekè ọlákùnmọ́sà ìjẹ́ kí ẹ ṣe pẹ́. ọba àwọn ètò ilé kéwù yẹn tẹ́ tó wá júwe ní àwọn marhala téèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tí ó fi yege àwọn ètò yẹn wọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ bùnmí eléyìí tẹ́ gbé kalẹ̀ yìí dáa àwọn ọmọ táwọn ń kéwù yanjú lónìí nísìn marhala ìtìdá ìyá ni wọ́n wá tún fi ṣàádà tí wọ́n gbà hàn mí mo rí i pé ṣàádà yìí kò síbi téèyàn lè mú dé lágbàáyé tí wọn ò ní mọ irú ẹ̀kọ́ tó kọ́ alákọ̀ọ́kọ́ tí wọn ò ní mọ irú marhala tí ọmọ yẹn jáde ẹlẹ́ẹ̀kejì kò sí. wọ́n tó wá wọnú ṣàádà yẹn gbogbo àwọn ẹ̀kọ́ táwọn ọmọ yẹn kọ́ nípele ìpele ló wà ń bẹ̀ pé àwọn ọmọ yìí wọ́n ké Kùránì wọ́n yanjú àwọn ọmọ yìí níwọ̀nba níwọ̀n wọ́n ti mọ àdìsí ànábì ẹ bá ní kí wọ́n mọ kí àdìsí ànábì wọ́n mọ níwọ̀n àwọn ọmọ yìí àwọn àkídà ẹ̀sìn pé ẹyọ kan lọ́lọ́run kò pé méjì báyìí là á sè é ó yí àwọn ọmọ yẹn wọn bá bí wọ́n léèrè wọ́n lè dá wọn lọ́wọ́ àwọn náà sì máa ṣe àwọn ọmọ yìí àgbọ́yé ẹ̀sìn wọn bá ó yé wọn àwọn ọmọ yìí wọ́n lè dákọ̀ nǹkan abádélárúbáwá tí wọ́n kọ́ lẹ̀ ní ìsìn àwọn náà lè dákọ̀ sínú ìwé míì tí ó sì jọ bí wọ́n ṣe kọ́ síbẹ̀ àwọn ọmọ yìí wọ́n mọ díẹ̀ nípa tànàbì àwọn ọmọ yìí ọ̀rọ̀ dá sí wọn lẹ́nu bá ní kí wọ́n máa sọ̀rọ̀ àwọn ọmọ yìí bá a bá ń sọ lágbáwá létí wọ́n lè máa ti gbọ́ yé níwọ̀n ẹni pé ṣàádà tó kún kẹ́kẹ́ ni ẹni báwo ọmọ yìí ní ìsìn wọ́n máa qira'atul Qur'an wọ́n máa hadith tawhid fiqh alkhatu sírọ̀ tajwid àti arabiya jẹ́rí pé àwọn àfa àwọn ẹgbẹ́ ìṣúná lára ó lójú irú ṣàádà tẹ́ mọ́ lọ́wọ́ báyìí tó wà self explanatory tẹ́ ẹ fi mọ̀ báwọn ọmọ irú ẹ̀kọ́ báyìí ni wọ́n kọ́ torí bẹ́ẹ̀ Ustaz wa Tajudeen Ẹ̀wẹ́ ọlọ́run kọ́mọ́ṣẹ́ ìdí àríyé pé àmín sọ pé ọlọ́run máa ṣe èyí lọ́dún kan tó kù tẹ̀wó ṣe tẹ̀wó fi dágbére fáyé ọlọ́run máa ṣe èyí lọ́dún kan tó kù tẹ̀wó ṣe tẹ̀wó fi dágbére fáyé ọlọ́run máa ṣe èyí lọ́dún kan tó kù tẹ̀wó ṣe tẹ̀wó fi dágbére fáyé.
ọlọ́run má ṣe lọ́dún kan tó kú tẹ́ ó ṣe tẹ́ ó fi dágbére fáyé. Arọ́wọ́ náà ó ti àlùfẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ká lè jẹ́ kí wọ́n máa bá ètò yìí lọ. Ṣé ẹ rí gbogbo wa lápapọ̀ ní tí mo fẹ́ ká mú kó bí yìí pọ̀ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n díẹ̀ la lè sọ nítorí àsìkò. Àkọ́kọ́ tó pàtàkì tí mo fẹ́ ká mú kó bí òun ni wípé ń bá ń pè ní mímọ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà ní èsì yìí máa fún yàn. Gbogbo àwọn òbí ẹgbọ́n lágbèéyé dáadáa o. Ìmọ̀ péyàn fẹ́ ní mímọ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan la lè wá mímọ̀ sí torí ipò nìkan ló ní òun nìkan náà ló sì lè fún yàn. Ẹ má wá mímọ̀ lọ́wọ́ bí kankan pé bá a bá lọ ọdún ẹnìkan ó lè bá wa ṣe òmà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Bá a bá lọ ọdún ẹnìkan ó lè bá wa ṣe ìlìhàm irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Kò sí ìlìhàm kankan bì kankan. Bá a bá lọ ọdún ẹnìkan àáfàá kan bẹ ó mẹyẹ àwòkó orí igúnnugún bá a bá wá jápọ̀ mọ́ra wọn bá a bá han kínní kan yá àlìmù yá àlìmù yá àlìmù bá a wá fi tàwọn ti bí ìṣe gàrí tíra rẹ̀ bá a wá ńlá bá a ń lo èyí ó dó mímọ̀ òní mọ̀ kankan rí rẹ̀ ó dọ́ta ju kí lọ́jà lẹ̀ lọ gbogbo àwọn kínní kan wá láwọn yóò padà dìdàkudà sí ń pò nínú kíkiní ó padà bá ìfún ẹ̀jẹ̀ nínú kíkiní yẹn ó padà sọ́ di ẹni tí ó máa gbé àwọn àrùn àtàwọn àárẹ̀ ńláńlá káàkiri láyé. Torí bẹ́ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni mímọ̀ wà kí lè rí wa. Ìgbà tó bá àlekè ọládé ànábì wa Ádámù alayhi salatu wassalam. Ọlọ́run ní wa 'allama Ádámà al-asma'a kullaha. Ìgbà Ọlọ́run dé Ádámù ìgbọ́lọ̀ kọ́kọ́ ṣe ni pé ọba àlekè ọlábọ̀n ní mímọ̀. Torí ìgbọ́lọ̀ mọ̀ pọ̀ nìkan náà lòun ní ìmọ̀ yẹn. Ádámù ò lè mọ nǹkan kan láyé bọ́lọ́wọ́ ọba fún un ní mímọ̀. Àkọ́kọ́ nìyẹn ẹ̀dínmú. Ìgbà náà wá bù ní mímọ̀ yẹn tán summa aradahum 'ala al-malā'ika faqāla anbi'ūnī bi asmā'i hā'ulā'i in kuntum ṣādiqīn. Ọlọ́run wá pè àwọn màláíkà lọ́dà o mo ti kọ́ gbogbo yín lẹ́kọ̀ọ́ ó yẹ wá ṣèdánwò. Kí làwọn màláíkà náà wí qālū subhānaka lā 'ilma lanā illā mā 'allamtanā innaka antal 'alīmul ḥakīm. Ìgbà Ọlọ́run darí sọ́dọ̀ àwọn màláíkà kó yá ẹ máa sọ kínní yìí. Àwọn náà sọ yẹ kan náà pé mímọ̀ àwọn Ọlọ́run o àmọ́ nǹkan kan o àyàfi tí wọn Ọlọ́run bá fún wa mọ̀ nìkan la mọ̀. Ibo ni wọ́n darí mímọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìwọ̀nba tọ́lọ̀ fún àwọn màláíkà nímọ̀ làwọn náà mọ̀ gbogbo tọ́lọ̀ wọn ò fi mọ̀ wọ́n wọn ò mọ̀ dèdè tọ́lọ̀ fún Ádámù nímọ̀ lòun náà mọ̀ ntọ́lọ̀ wọn ò fi mọ̀ kò lè mọ̀. Torí bẹ́ẹ̀ ẹ̀rí àkọ́kọ́ nù tá a bá tún wọn dá Al-Qur'an Ọlọ́run ní Ar-Rahman allama al-Qur'an àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ lọ́lọ́run wí khalaqal insan allamahu al-bayan Ọlọ́run ní òun Ọlọ́run ní Ar-Rahman. Naam.
ọlọ́run ní Ar-Rahman allama al-Qur'an khalaqal insan allamahul bayan. Ọlọ́run lóhun ọlọ́run tóhun jẹ́ ọba Ar-Rahman. Òun lọ́ba tóhun máa fi ìmọ̀ al-Qur'ani máa yàn. Ìmọ̀ al-Qur'an tani máa fi máa yàn Allah. Ẹni ọlọ́run bá fi mọ̀ nìkan ló lè mọ̀. Allamahul bayan. Bá a bá tún al-Qur'ani tán kò tó kú ká bàlàyé ẹ̀, ká mọ̀ tafsiri ẹ̀, ká mọ̀ ta'wilu ẹ̀, ká mọ̀ gbé kalẹ̀ kó yé èèyàn. Ọlọ́run sọ pé ìyẹn náà ọ̀dọ̀ òun ọlọ́run ló wà. Ẹni ọlọ́run bá bọ̀ nìkan ni ó mọ̀ ọ́. Ọlọ́run tó ní mímọ̀ yẹn lọ́dọ̀ ni ká wá lọ́ọ̀dún ẹ̀. Má wá oògùn sọ̀yè káàkiri mọ́. Oògùn sọ̀yè kan kò sí lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run. Ẹ bá tún wáyà nínú Al-Qur'an. Ọlọ́run ní wa 'allamaka ma lam takun ta'lam wa kana fadlullahi 'alayka 'azima. Ọba àlékè ọlọ́sọ wípé ha gbogbo tó mọ̀ ọlọ́run ló fi mọ̀ ẹ́. Ọlọ́run sọ bẹ́ẹ̀ bá nàbì. Wa 'allamaka ma lam takun ta'lam. Ìwà nàbì gbogbo tó mọ̀ láyé ọba àlékè ọlá ló fi mọ̀ ẹ́. Gbogbo tó mọ̀ náà tó fẹ́ mọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ní ìmọ̀ rẹ̀ gbà. Ọlọ́run bá ti sọ bẹ́ẹ̀ bá nàbì tán wọ́n là ń wá kí lọ ń wá káàkiri. Ẹ̀wọ̀n náà Ọlọ́run ní Iqra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min 'alaq. khalaqal insana min 'alaq. Iqra wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allama al insana ma lam ya'lam. Ẹ̀wọ̀n náà tó bá jẹ́ mímọ̀ o ọba àlejò ọlọ́sọ pé òun lòun máa ń fún àwa èèyàn ní ìmọ̀. Òun ni máa ń bẹ lọ́dọ̀ òun ọlọ́run, kò sí mà lọ́dọ̀ ẹnì kankan jọ lọ́n lọ. Bẹ́ẹ̀ bá wo àwọn àyà tí mo ké tán fún wa ní ìsìn yẹn nínú Suratul Alaq. Òun láyà márùn-ún àkọ́kọ́ tọ́lọ́ kọ́ sọ̀kalẹ̀ fánàbí. Bá a bá wọnú àyà yẹn dáadáa ẹ rí i pé àwọn kẹlímáàtì kan wà ń bẹ ìmọ̀ ní gbogbo ẹ̀ ń júwe. Alákọ̀ọ́kọ́ Iqra, alákọ̀ọ́kọ́ nìyẹn. Iqra ó di méjì. Allama ó di mẹ́ta. Al-qalam ó di mẹ́rin. Ọlọ́run tún sọ pé allama al-insan, allama ó di márùn-ún. Ma lam ya'lam, ya'lam ó di mẹ́fà. Ẹ wo bí ìmọ̀ ṣe pàtàkì tó. Ẹ wo bí ìmọ̀ ṣe pàtàkì tó. Ẹ wá wo bí kákọ́ bí ìmọ̀ ṣe pàtàkì tó. Ẹ wá wo bọ́lọ̀ ń ṣe fi rinlẹ̀ pé bọ́ọ̀ bá mọ̀ ọ̀dọ̀ wọn Ọlọ́run ló wà. Ẹ wo bó ṣe bọ́lọ̀ ṣe fi rinlẹ̀ tó. Ọlọ́run sọ̀rọ̀ mímọ̀ lọ́nà mẹ́fà nínú àyà márùn-ún àkọ́kọ́ tó kọ́ sọ̀kalẹ̀ ní Al-Qur'an. Gbogbo nǹkan ló wá kọ́ ọ́nú. Ọlọ́run sọ pàtàkì mímọ̀ ń bẹ. Ọlọ́run sọ pé bá mọ̀ wọn Ọlọ́run lòun fi máa máa yàn ó wà ń bẹ. Ọlọ́run sọ bí ó ṣe pàtàkì tó ká máa wá láì fi jáde láyé. Ṣètòrí bẹ́ẹ̀ bá a bá bẹ́ẹ̀ nímọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Ṣé ẹ rí? Ẹ wá jẹ́ kí n sọ nǹkan méjì fún wa tá a lè ṣe tá a bá fẹ́ ní ìmọ̀. Nítorí a ṣe pọ̀ o bàbá nímọ̀ ṣùgbọ́n méjì péré ń bẹ nítorí àsìkò. Alákọ̀ọ́kọ́ èèyàn kan ò ní mímọ̀ láyé tí ọ̀bá máa kọ́. Èèyàn ò lè ní ìmọ̀ láyé tó ò bá jẹ́ ẹni tó ń ṣe kiri o tí ń kọ́ mímọ̀ tí ń wá mímọ̀ tó ń ṣe wàhálà lórí ẹ̀ ò lè mọ̀ ọ́ láì ṣe wàhálà. Al-ilmu yakunu bi-ta'allum. Bá a bá ṣe ń kọ́ láàmà mọ̀, bá a bá ṣe ń kọ́ láàmà mọ̀, tó o bá ti kọ́ mọ́tò ìjókòó lójú kan ò ní mọ̀ nǹkan kan mọ́. Sòtórí bẹ́ẹ̀ mo rọ̀ wá ẹ wá wò ká lè lọ́wọ́ ṣe pàtàkì tó. Nígbà tó Ọlọ́run kọ́kọ́ fẹ́ bá Nábì sọ̀rọ̀ Ọlọ́run ní Iqra. Iqra nǹkan Ọlọ́run kọ́kọ́ wí nìyẹn. Ìtumọ̀ ẹ̀ ni pé máa kà á. Fíìlì amúrù ni tá a máa ṣe lọ láíláí máa kà á apá kan àwọn ọmọ kéwú wá bá pé àwọn fẹ́ ní ìmọ̀ kí ni káwọn ṣe àbá sọ fún wọn pé ìkọ̀rọ̀kù ẹ lọ máa ka nǹkan read ẹ máa ka nǹkan làwọn bàbá tó wá sọ pé bá a bá ka nǹkan tán kí ni ká tó ṣe. Àbá tó sọ pé fún màkọ̀rọ̀wù tẹ́ ẹ bá ti ka nǹkan tán ṣe bí ìmọ̀lẹ́fẹ́ ní ẹkún ka nǹkan. Ó dà ti gbọ́. Bá a bá ka nǹkan tán lẹ́yìn ẹ̀ tá a tún wá ka nǹkan kí ni ká tó fi kún
àbá tó sọ pé thumma qra'u ẹ̀tọ́ kàǹkan. àfáàní li'anna al-wasilata al-wahida ila tahsil al-ilm al-qira'a. torí pé ọ̀nà ẹyọ kan tó ga gerege tó fi lè débi tí ìmọ̀ wà níbi kíkà lọ́dọ̀ fi pamọ́ sí. tó o bá mọ nǹkan tó o mọ̀ tí wọ́n ń kọ́ ẹ tó o mọ̀ ìwọ ṣá máa kà á máa kà á má padà níjọ́ kan bẹ́ẹ̀ tó bá dijọ́ kan ọba àlejò ọlá ó sì ju àánú rẹ̀ ọlọ́run ó sì gbogbo gàgá tí ò jẹ́ kọ́ ọmọ ó sì rí pé ọmọ ọmọ ṣe rí ẹlẹ́ẹ̀kejì tí máa jẹ́ kéèyàn ní ìmọ̀ òun ni ká bẹ̀rù ọlọ́run. ìpayà ọlọ́run ni wattaqullaha wa yu'allimukumullah wallahu bikulli shay'in alim. ọba àlejò ọlá ní ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá ti bẹ̀rù ọlọ́run èmi tí mo nìmọ̀ lọ́dọ̀ ó fún yín. ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ kẹ́lòmíì ní ìmọ̀ àìbẹ̀rù ọlọ́run ni ẹ̀ṣẹ̀ ló fà á. ẹ̀ṣẹ̀ ní pápá àwọn náà ń ṣe yẹn yóò máa kọ́ ní ánímọ̀ ẹ̀jẹ̀ pọ̀ ń bí ẹ̀ṣẹ̀ ẹ̀wọ̀n kan. Ìmáàmù Ṣáfi'í ó ní ṣàkáwùtù ìlà wà kí iṣu wà ìfúnni. ṣàkáwùtù ìlà wà kí iṣu wà ìfúnni. Arṣadani ìlà tarikil ma'asi. فأرشدني إلى طريق المعاصي لأن العلم نور من إلهي. لأن العلم نور من إلهي ونور الله لا يهدى لعاصي. ونور الله لا يهدى لعاصي. شكوت إلى وكيف وعبدي. ọlọ́wọ́ àbá àgbẹ̀ ẹjọ́ gbogbo wàhálà tí mo ṣe lórí mọ̀ yìí pọ̀ bí mo ṣe ń kà tó yìí mọ̀ máa gbàgbé ìrántí kò yé mi. gbogbo wàhálà àwọn àfáà lórí mi ò yọ. شكوت إلى وكيف وعبدي فأرشدني إلى طريق المعاصي. lọ fẹ̀ṣẹ̀ lẹ̀ tó o bá ti fẹ̀ṣẹ̀ lẹ̀ ó lè mọ ìwọ náà fẹ̀ṣẹ̀ lẹ̀ ẹ̀ṣẹ̀ tó lágbára jù tí èyí jẹ́ kéèyàn mọ̀ ká ẹ̀ mọ́ ẹbọ ni ẹbọ èèyàn ò lè máa gbẹ́bọ lọ oríta oríire ó kú ní kò lè máa kankan. فأرشدني إلى طريق المعاصي. ẹ̀yin ọlọ́mọ wò dáadáa ẹ lọ mú àwọn tí wọ́n máa ń sọ ìfọ́pá wa ẹ sọ ní mímọ́ àárín wọn. فأرشدني إلى طريق المعاصي. ẹni tó gbé yanrìn ilẹ̀ tí ń tẹ́ tó ṣe pé yanrìn lòún ń tẹ̀ ìjọjúmọ́ oríire ó kú ju ti máa kú lọ. لأن العلم نور من إلهي. àwọn àtọ́jú lọ́rùn tó wá múṣẹ́rẹ́ tí ń mì báyìí bíríbírí táyọ̀ ọkọ̀ yí gbẹ̀dùgbẹ̀dù táyọ̀ ọkọ̀ mì ọ̀rá làáfin di búrẹ́dì aago méjìlá lọ mọ́sálẹ́sì ní jáde kó dé máa ká kọ́rí wọ́n kú ilé jáde láyé. ونور الله لا يهدى لعاصي. tó bá ṣe ipé ìmọ̀lẹ̀ yẹn wá lóòótọ́ o bá ṣe ipé ìmọ̀ yẹn ọ̀dọ̀ Ọlọ́run ló wà o ìmọ̀ ò ní lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe lọ. لأن العلم نور من إلهي. ẹ wá lè wò dáadáa kọ́nà táwọn bá wí tí wọ́n bá ṣèṣì ní mímọ̀ wọn ò ní lò dáadáa ìmọ̀ àṣetá ni wọ́n ò ní ojú ọ̀nà aburú ni wọ́n máa pàwọn èèyàn sí wọn ò ní pàwọn èèyàn sójú ọ̀nà ọ̀la. لأن العلم نور من إلهي ونور الله لا يهدى لعاصي. èyí ló bá wọn. ṣé ẹni tó náà pọ́wọ́ bùyàn ní mímọ̀ tán èèyàn bàbá gbádùn ayé o ìmọ̀ ní máa ń fi ìyàn lọ́kàn balẹ̀ ẹwà àwọn àbá àdéhìí ṣe má ṣe jókòó yìí kò sí tí ò jẹ́ ká máa wò hàn bí ewé wọ́n ná ìmọ̀ ni. wọ́n mọ̀ tán ọkàn wọn wá balẹ̀ ẹbí kálukú ṣe fáyì ẹnì kan kọ́ máa wò hàn ọmọ ṣe hànrànhànrán ara kálukú balẹ̀ ìmọ̀ ni
ọlọ́run ò ní gba mímọ̀ tọ́lọ́run bó kálukú yín. Àmín. ọlọ́run kọ́ wọlé àpò òun ló gun ẹ̀yìn mímọ́ ọlọ́run ò mọ́ gbàgbé mi náà mọ́ṣá ìgbòho mi. Àyà kan là mí. lẹ́yìn ọba ní màtá ẹwọ́n tọ́lọ́run wí ọlọ́run ní yẹ́fà Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. ọlọ́run ní gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ní olùgbàgbọ́ òdodo òkè lẹ́wà o kò sẹ́ni lẹ́nu àwa mùsùlùmí o. nínú ọ̀ràn tó ga jù láyé tọ́lọ̀ nífẹ̀ẹ́ òun lẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ ìyẹn àwa. ọlọ́run wá ní lẹ́yìn pé gbogbo àwa mùmínì ń bẹ lókè walladhina utul ilma. àwọn tọ́lọ̀ bá tó wá pọ̀ ní mímọ́ nù wa darajat. ṣẹ́rí àwọn àbá àwọn àgbàdo wà ní ike náà náà kàlí tí wọ́n fún wọn gbà náà lọ. Àyà ọmọ lọ. wọ́n á ní bá bá tú àdébì kan ní tó bá fẹ́ ga láyé á ní ọlọ́run àti iná darajat fún wa ní darajat. wàlá àti iná darakat. wọ́n wà ní darakat. darajat. béèyàn bá fẹ́ máa ga darajat ni béèyàn bá lọ lẹ̀ darakat ni ọlọ́run má fi darakat ṣàdánwò kálukú wa. darajat ni kọ́lọ̀ fún wa. ṣùgbọ́n àwọn kọ́lọ̀ ti fún ní darajat yẹn ní tiẹ̀ tó yẹ pé wàhálà tí wọn ó kéré lórí báwọn ń bá daraja káàkiri àwọn wo ni o alladhina utul ilm àwọn àfáà àwọn onímọ̀ tí wọ́n dúró tì dáadáa ọlọ́run sọ pé òun ọlọ́run ti gbé wọn sókè pọ̀ gan. èyí ni ọlọ́run lẹ́yìn yẹn ọlọ́run ní la yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun kò jọra wọn ẹni tó ní mímọ̀ àtẹni tí ò ní wèé ṣe nǹkan náà ọ̀nà jìnnà síra wọn. bí kálukú náà ló lè bá ọgbọ́dẹ tó sọ pé àfáà ní mí ìjọ tí sí àfáà bá délẹ̀ lẹ́ẹ̀mọ kàndánù rẹ̀ sí. Àyà ọmọ wa. lẹ́yìn náà ọmọ ẹ̀yẹ bèrè fatuwa lọ́wọ́ àfáà yóò máa wò ni ẹ bèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ yóò dàrú wọn lọ́wọ́. àwa máa wá lọ àdíìsì lọ́rùn a máa lọ ìyá Kùránì lọ́rùn alẹ́ yọ ọmọ báàtì níní ìdá ìdìmọ̀ aláìmọ̀ kan mú àfáà ó dúró tó lè bá ìdúwèé báàtì ni. yóò ní kíní rẹ̀ ní ọmọ báàtì níní àbọ̀ báàtì ní gbogbo àbá ìbátìrì ti pariwo báàtì ní àìmọ̀kan ló ti débi báàtì ní gbogbo tí ń bẹ ní Al-Qur'an zọ̀ọ̀yẹ̀ zọ̀wáyìrù ní gbogbo ẹ̀ ló hàn tó clear gbogbo tí ń bẹ ní àdìsí àdábì ló clear báwo bá wá jáde tó ní kíní kan báàtì ní má sọ̀rọ̀ ọmọ pálá ìmọ̀kan màánù là á máa pè ọ̀rọ̀ àmàánù pé àwọn arábídé ó ti mọ̀mọ́ bẹ́ẹ̀ lù yí jìbìtì ni kò sí báàtì ní ẹyọ kan báyìí náà Al-Qur'an kò sí torí bẹ́ẹ̀ ẹ lè fi onímọ̀ kẹ́ ẹ fi wí ẹni tí ò ní ọba àlekè kákó má ṣe kálukú wa ló ń mímọ̀ ṣẹlẹ̀ tọ́lọ̀ ń bá wá fún yàn mímọ̀ tán ẹ mọ́ tí máa ṣẹlẹ̀ ní ọ̀hún irú yìí tó ṣẹlẹ̀ sí Ádámà ń gbà tọ́lọ̀ ń mọ́ ní mímọ̀ tán Ọlọ́run wá ní kí díje wáyé lóhun àtàláàrin ọ̀nà màláìkà tó wá mú ẹnì tó dà fún àwọn Ọlọ́run ní oṣù jùlú lè Ádámà gbogbo ẹ̀yin tó kù ẹ forí balẹ̀ fún Ádámà ẹ forí balẹ̀ fún fàṣájàdú gbogbo wọn gbà fọ́gà wọn lẹ́ẹ̀kan náà gbogbo wọn forí balẹ̀ fún Ádámà torí ẹ̀ ìjọ tọ́lọ́run bá fún ẹ ní mímọ̀ tán gbogbo àwọn èèyàn wọ́n gbà fún àwọn ọmọ forí balẹ̀ wọ́n á sùjádà ìwọ kọ́ ni wọ́n ń sùjádà fún ìmọ̀ tọ́lọ̀ ń fún ẹ àtàyè tọ́lọ̀ ń gbé ẹ sí ni wọ́n ń sùjádà fún. ṣùgbọ́n gbogbo ayé ò ní gbà torí péjọ tọ́lọ̀ náà sọ bẹ́ẹ̀ fún wọn pé kí wọ́n forí balẹ̀ fún Ádámà gbogbo wọn gbà àwọn tí wọ́n pọ̀jọ́ náà ni wọ́n gbà ilá Ìbìlísà àbà Ìbìlísà nìkan tí ẹ máa wọ wọn ní àpéwájú Ọlọ́run náà jọ wà. Ìbìlísì ń wọ Ọlọ́run báyìí àṣetáàdì ó ń wọ Ọlọ́run báyìí ó lé mi. Àwọn màlẹ́kà náà wà ńbẹ̀ Ọlọ́run bá sọ pé ọ̀gá ayé ni Ádámù ẹ forí balẹ̀ fún ẹni tó rán lọ́run sójú tó bá lè kọ̀. Àìgbọ́ Yorùbá mi ò yí ó yé. Àsájàdú ilá Ìbìlísà àbá. Àsájàdú gbogbo àwọn màlẹ́kà yẹn gbogbo wọn forí balẹ̀ ṣé màpá wọn yẹn ni wọ́n pọ̀ jù. Ó túmọ̀ sí wípé gbogbo ọjọ́ tó náà ń bá kẹ́yàn pẹ̀lú mímọ̀ tó bá jẹ́ ìmọ̀ tàtọ̀dọ̀ Ọlọ́run àwọn tó pọ̀ jù náà ni ó máa gbà fún. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì àwọn kan náà wà nígbà òǹkà wọn kéré gan wọn máa wà infinitesimal they will be insignificant. Wọ́n máa kéré gan lóǹkà
wọ́n parẹ́ báyé lára báyé òní mọ̀ pé wọ́n ń bẹ. Wọ́n ṣùgbọ́n kì í ṣe pé wọn ò ní í sí. Wọ́n á máa gbin bí wọ́n bá wà wọn ò ní lè sọ̀rọ̀ jákè torí bá bá sọ̀rọ̀ jákè ayé ọ̀tún sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀ bà sọ́ọ̀mù kí ló tó bẹ̀. Òun ló fà ń jọ náà àṣẹ táàlì olóhùn ọgbà. Àwọn tẹ́ ẹ bá ní pé wọn ọgbà bẹ́ẹ̀ ni ọlọ́gbà fún làṣẹ táàlì ti ń bẹnu ayé wọn òṣòro dámọ̀. Àṣẹ táàlì ọ̀wá gbà. Nígbà tí ó gbà kí lọ́lá ń ṣe fún lórí òpè fúra yìí. Fáfúrújù mi ní á jáde fún ọ̀rọ̀ àlùjọ bẹ́ẹ̀ ní ẹ̀jì dẹ̀rù. Fàkí ní kàrọ̀ jì wọ́n máa ṣépè fún ọlọ́ni láíláí. Torí ẹ̀ gbogbo ẹ bá lẹ́ni ẹ bá ti rí tí ó gbà fún mímọ̀ wọ́n ṣépè fún láàárọ̀ wọ́n á ṣe fún lọ́sàn-án wọ́n á ṣe fún lálẹ́ ẹ wà máa bẹ náà kọ́lọ̀ jẹ́ wọ́n bọ́ ń bẹ̀ torí bí wọ́n bá bọ́ ń bẹ̀ láyé wọ́n tún lè má bọ́ ń bẹ̀ láyé kí a máa subhana rabbika. Rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah. Bàbá ìjẹun ṣéhù. Bàbá wa ìmáàmù àgbà. Ọlọ́njẹ́ mi ó gùn fún wa. Ọlọ́njẹ́ mi ó gùn fún wa. Ẹ dákun lẹ́ẹ̀kan náà ìtọ́ ya ṣe síwájú lábẹ́ ṣe kẹ́yìn yìí. Owó kò náà bá ìmáàmù àgbà. Ẹ̀tọ́ ni ó yẹ ká gbà. Bàbá wa àgbà. Fadilatul Ustaz Tajuddin Salahuddin. Ẹ dákun gbogbo àwa òbí lẹ́ẹ̀kan náà. Owó kò náà bàbá wa ìmáàmù àgbà. Gbogbo wa lẹ́ẹ̀kan náà jẹ́ àjìdí ká máa mú wa. Ẹja máa mú wa. Aláàjì wa Bímọ́sí. Ìmáàmù alálùbáríkà. Àwọn ni wọ́n ń bọ̀ wá yìí. Ìmáàmù gidi. Gbóǹkálukú náà ti ń dìde. Àfáwárò náà ti wà lẹ́gbẹ̀ẹ́ mi. Gbogbo ọ̀nkálukú náà ti ń kó àbá ìmáàmù lọ́nà. Gbogbo ibi tó mọ ọ̀nkálukú tí wà náà bá dé. Ọlọ́njẹ́ wọn máa rágbéga. Àwọn èèyàn ti bí sí wọn àsàmí má. Àbá ìmáàmù àgbà. Lílọ bíbọ̀ yín ọlọ́njẹ́ máa já sí rọrùn. Lílọ bíbọ̀ yín ọlọ́njẹ́ máa já sí rọrùn. Lílọ bíbọ̀ yín ọlọ́njẹ́ máa já sí rọrùn. Wala la ilaha illallah. Èyí tẹ́ tún sọ láàyè yìí. Gbogbo ẹni tó jẹ́ lẹ́kọ̀ọ́ tó ti rí nǹkan mú ń bẹ̀. Ọlọ́run ló fi rán yín bẹ́ẹ̀. Ẹ̀sà nínú ẹ̀sà lọ́lọ́run ṣe yín. Gbogbo tí ó wà á dé bá yín tá a fi wá sunkún ìbànújẹ́ ọlọ́mọdé ọ̀sẹ̀ láíláí. Ẹ̀yà bí abẹ́ ẹ̀sà mi sókè dáadáa. Bàbá ìmáàmù àgbà ìtí ó dé bá yín tí wọ́n sọ yí pé wọ́n pa sí ọlọ́run tí wọ́n ìdí sí ọlọ́run mọ́ nǹkan kí nǹkan ni wọ́n ń ṣe àpadà sí aburú ní jẹ́bẹ́ ọlọ́mọdé ọba yín o ọlọ́mọdé ọba yín àtẹ̀yìn àti gbogbo àwọn olólùfẹ́ yín bẹ́ẹ̀ ọlọ́mọsàjì orí bẹ́ẹ̀ wala hawla wala quwwata illa billahil aliyyil azim a ṣe bísímìláì kan ní ìlàáfíà kan àláfíà ara èyí tó nara tán ìfọkànbalẹ̀ gbogbo ìgbà ọlọ́mọ aṣọ ọba ìmáàmù àgbà bisimilahi rahman rahim li ilafi quraish ilafihim rihlata shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. Bókí bàbá wa fadilatul ustaz Abdulrasheed bàbá rahisu lajnati sharia ọlọ́mọsá járí yín pẹ́ o gbogbo àwọn alhimam Sharafuddin Muhammad ọlọ́njárí yín pẹ́ gbogbo àwọn èèyàn pátápátá lórí ìjòkó ni mo kí àmọ́ nítorí àsìkò bàbá abọ́dúládù Sheikh Dawood ọlọ́mọsá járí yín pẹ́ wala hawla wala quwwata illa billah kálíbà tètè lọ ọmọ tọ́kàn Abdulwarith Abdulrazak Abdulwarith Abdulrazak òun dà kọ́ máa bọ̀ wá àwọn òbí rẹ̀ dà àti gbogbo àwa tí a jọ wá Abdulwarith Abdulrazak kí ló kọ́ ilé alágùtà.
Abdulwarith Abdulrazak ilé alágùntàn bàbá àti màmá àti gbogbo àwọn tá a jọ wá láti ilé alágùntàn. láti ilé alágùntàn Masha Allah.